máa ń wà àwọn olórin mi ìtọ́ bá ní wọ́n ń bóṣùpá wọ́n ní wọ́n fẹ́ fi mí kọ́ bọ́dì wọ́n fẹ́ faná wọlé tọ́ bá faná wọlé wọ́n fẹ́ dáná súlé. iná ògo kò ṣe fi láńtà tàn kò ṣe fi gas lamp gbé stanẹ́ẹ̀tì ni ọlọ́run ló tà kò ní disibútọ̀ ológo ló ń rà stanẹ́ẹ̀tì ni ọlọ́run ló tà kò ní disibútọ̀ ológo ló ń rà. Ohun yẹn nìyẹn. Ohun yẹn nìyẹn. nǹkan tó dẹ̀ kọjú sí lágbájá ó máa ń kọjú sẹ́nì kejì ó yẹ kó jẹ́ pé ó máa try láti sọ fún nǹkan tó yẹ kó ṣe àti nǹkan tí ò yẹ kó ṣe ó ti yé yín but tí èèyàn bá ń búyàn ó yàtọ̀ sí tí èèyàn bá ń sọ pé ó fẹ́ bẹ̀bẹ̀ fún nǹkan ẹ bá mi ṣe àkíní kò ń ṣe nǹkan tó pẹ́ rárá tó bá búyàn ó yàtọ̀ sí pé ó bẹ̀bẹ̀ fún nǹkan nọ́mbà one nǹkan tí mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín mọ̀ kí tó play ọ̀rọ̀ ẹ̀ ó wà ń bí o òun rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ gangan ni máa play torí mo láwọn kan tó sọ wípé ṣé Saheed láhùn ó ṣe gbá kan ṣé kò yẹ kó fún ṣẹ́rí ẹ jẹ́ ká máa forí pípé máa dá sọ̀rọ̀ tá bá ti wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ má jẹ́ ká kàn máa ṣe bẹ́ẹ̀ tọ́pọ̀lọ́ ẹ̀ ò pé nọ́mbà one Saheed Osupa ò ṣe ọmọ àlè original ọmọ ọkọ̀ Ọ̀yọ́ state ni born and raised in Ìbàdàn tó ti yé yín nọ́mbà one bọ̀bọ̀ yìí ó ti tàpá sí the whole Ọ̀yọ́ state in general tẹ́lẹ̀ wọ́n tún pé wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní kó bọ́ta kó wá bẹ̀bẹ̀ ó tún fi wọn pa àdìbí ṣé ń bá yín sọ̀rọ̀ yìí Portable ò ní kò ṣe apology kan tó dúró bọ́ ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ máa advice Portable mo rí Ìjẹ̀bú náà Ìjẹ̀bú ní kó lọ láàárọ̀ wà láìtàláì kò ṣe pé mi ń ṣọlọ́run o tí Saheed bá accept bọ́ yẹn lẹ́nu ọ̀nà ẹ̀ èmi gangan ìjọ tó bá ti tó bú mi ní sọ̀rọ̀ kan mọ́ mo lè padà wá bọ́ta kí wọ́n á sọ fún Saheed bó ṣe tún ẹ̀ mo mọ̀ ó yẹ nǹkan tó yẹ kí n send message s'Osupa ni tí Saheed bá accept bọ̀bọ́ ìmọ̀ ẹnu tó bá accept ẹ̀ nínú ilé ẹ̀ tó wá ń bẹ̀bẹ̀ tó ń lo ikọ̀ kán dẹ̀ ọmọ mọ́tọ́ yẹn kò sọ́kọ lọ́bẹ̀ ẹ máa gbọ́ o torí àwọn insult kan wà tó yẹ kán máa pass síyàn ẹ kọ́kọ́ gbọ́. ìwé ká máa yọ ká máa àṣejápalẹ̀ gbé síkùn ẹ láwọn aláìwèrè yòówé mi náà sáàmọ̀ wèrè ló bá dé mo ti wèrè bọ̀ ṣé wèrè tẹ ti ṣe ní sáìdì tí ó dìde sí yẹn wèrè tán gbèdè òwe tó ń lo wèrè ó jì before àìjì ẹ dáhùn pé wèrè ọmọ kékeré yàtọ̀ sí wèrè àgbààgbà tó gbà ó máa dàgbà yá o wèrè tó lo bẹ́ǹsì wèrè tó lo chevrolet fújì. ẹ jẹ́ ń stop ẹ̀ láti wèrè tó lo bẹ́ǹsì wèrè tó lo chevrolet sórí Portable àwọn chevrolet tó ń lò yẹn ó lè jọ ìwọ lójú mọ́tò tí ò ń ṣe 2020 mọ́tò 2012 ó wá gbé ó kàrámù ẹ̀ bẹ́ẹ̀sì ẹ̀gbọ́n kò ń ṣe 2022 ó kàrámù ẹ̀ ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ bọ́ ó dàbí ibì kan lù kí ló jẹ́ pé ó dàbí pé tó bá play ẹ̀ ó máa ń dàbí copyright ni ẹ máa gbọ́ o bọ́ mi tí ẹ má dìnnà torí mi ò lówó tí mo fẹ́ gbà lónìí kiri ṣé ń gbọ́. ẹ gbé fàlàjì ọ̀gá ni pàṣọ ṣé pàṣọ kò yọ mí rí.
ṣẹ́rí ẹ̀yin tẹ́ ẹ bá tún play irú kíní báyìí ẹ jẹ́ kí n tún correct èèyàn ẹ má máa fi àwọn sound tí ó jẹ́ pé ó ní copyright irú eléyìí tó ń fi sábẹ́ yìí ẹni tó play track yìí náà ó bàjẹ́ because nítorí pé àwọn ògbówó lórí íńtánẹ́ẹ̀tì ní copyright wà ń bẹ̀ pẹ̀lú kíní tó ń dùn yẹn èèyàn ló ní òyìnbó òun fi kíní ẹ̀ ṣeré that is exactly nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Portable pẹ̀lú Òṣùpá nìyẹn ṣé wọ́n mọ̀ yìí pé Portable ó bú ìlú Saheed Osupa ó wá expect Òṣùpá kó àlá òun kó ń lò ó lè lo music anybody mi fẹ́ dárúkọ kó má dàbẹ̀ pa tún fẹ́ dá wà lálẹ́ ó lè pick ní any musician tó bá fún ẹ láyè but ẹni tó ń sọ̀rọ̀ yìí ò hùwà rere náà nítorí Saheed dákẹ́ bọ̀ kò mí pé bóyá Saheed ò mọ nǹkan tó ń ṣe nítorí Saheed ń wò kò mí pé bóyá at least bó ṣe wà yẹn òun àti ọmọ Saheed ẹgbẹ́ náà jọ máa jẹ́ this is totally rude tá a bá rí ẹni tó ń sọ̀rọ̀ ń bíbá yìí pé kíni kan mo rí jíọ̀tì kan mo ṣe kọ́mẹ̀tì ní ibì kan sí lónìí nígbà tí Saheed ń bú àgbàlagbà ó ní Saheed ń bú Saheed ò bú àgbàlagbà kankan ó ń correct àgbàlagbà ni bí ṣe wáyé tí n bá ṣe mistake kankan wọ́n lè correct mi and I'm here to be corrected èmi máa ń sọ ẹ máa gbọ́ lọ o. ọ̀gá wa bá gbà ẹ̀yàn ọ̀gá ní bọ́ọ̀dì. ṣé ń gbọ́ ẹ ń ṣeré ẹ̀yàn tó kó ṣé ń gbọ́ ṣé ń gbọ́. èkó láwà ẹgbẹ́ ẹgbẹ́ fi mí sẹ́yìn. ṣé ń gbọ́ ṣé mọ̀ gbọ́ bá ara wọ ní mí ni. ṣé ń gbọ́ bọ́bà tálá ló ń gbé kùn mi bó bá jẹ́ jẹ́ jápa lẹ́yìn gbé sí kùn. ṣé ń gbọ́. mo rò bórin ló ń bẹ níbẹ̀ ni nígbà ká máa jọ kájọ máa ṣe copyright kájọ máa yọ lọ àti bàbá àtọmọ. tẹ́bà ti dàmí mọ́mọ́ tọ́ ẹyọ tí ń sọ́tọ̀ káyọ̀ tí ń sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ bá tiẹ̀ lọ máa yọ bátìrì mi lọ. ṣé gbọ́ did you hear me please Saheed Osupa Pasuma ò ṣe bẹ́ẹ̀. bá a ṣe ń yọ lọ́dọ̀ yín la yọ lọ́dọ̀ Pasuma mo yọ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ Pasuma káàkiri wọn ò ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bálàjì ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ ti fọ́kọ̀ 4+4 na fọ́kọ̀ ẹ ti fọ́kọ̀ bùjàre ẹyin tá àyìn tẹ́ ní ta ní ká dá ìmọ̀ bàbà tọ́ sẹ́yìn ní dáàdì mi ni I don't know my surname yes na mi mọ dáàdì mi. ẹ̀yin náà ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ṣérú ọ̀rọ̀ tí èèyàn ń gba apology bọ̀bọ̀ ìlélẹ̀ àkẹ́ẹ̀sọ ó máa dùn mí gan o wàláì kódà ó máa dùn àwọn fáǹsì ẹ gan tó bá rí Portable lẹ́nu ọ̀nà ẹ àwọn tó jáde tán ṣe rí nǹkan kan tí kò yé yín ni pé ó pe èdè kan ó lóun ti sọ nǹkan tóun fẹ́ sọ náà ẹ má bínú number one kò mọ bó ṣe apologize tó bá ti mu kàná yẹn tó bá ti fẹ́ sọ̀rọ̀ gẹ́ẹ̀tì Portable ọmọ ìgboro làwa àwọn òun gbórí àmú sìgárì kódà mi ìbáyọ̀ mutí ṣe tó bá ti fẹ́ sọ nǹkan tí ò da á lọ gba nǹkan sára tó bá ti wá gba nǹkan sára á wá bọ́ta nǹkan tó wà lọ́kùn ẹ̀ tó fẹ́ sọ yẹn ẹ mọ̀ kó máa ń sọ wá ní ọlọ́tí ń sọ̀rọ̀ ní tó wà lẹ́nu ọlọ́tí tí ò lè sọ lójú ayé tó fi pamọ́ tó bá ti mutí á sọ so tí Portable ò bá tí ì gba nǹkan sára ẹ̀rí kó máa kú kò ń ṣe ojú lásán kò rí àwọn èèyàn láti advice ẹ̀ àwọn nǹkan kínkìnkí ló ń jọ ará oko bọ̀bọ̀ yìí lójú òun ló wá ń pe ó wá lẹ́nu ó pe Saheed ní ará oko ó dẹ̀ bú ọmọ Ìbàdàn ó dẹ̀ fẹ́ lo líríkì ọmọ Ìbàdàn nínú kíní ẹ̀ wá ní kó má yọ àwítán ló ń yáwó Portable you are a very stupid boy la máa pè é nítorí pé àwọn tó ń advice ẹ Òṣùpá dẹ̀ sọ o ó ní ṣe máa mọ ọmọ yìí wà ń lé come ẹ máa gbọ́ máa fẹ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ tán o. Fans mi number 1 the song I drop. àwọn fans tí Saheed Osupa bá wá kọrin sí tó sọ̀rọ̀ ẹ̀ di àwọn ará bí kan tí mi fẹ́ dárúkọ tí Saheed bá wá bọ́ta tó ní kí àwọn èèyàn lọ friend ẹ̀ ṣé kò mọ̀ pé fans Saheed tó wà ní àgbáyé ó kọjá rẹ́kẹ̀rẹ̀kẹ́ tó tún gbọ́ àwọn sẹ́ẹ̀tì ṣẹ́rí kìíní yìí mo wò bíi pé àwọn sẹ́ẹ̀tì Portable ló yẹ kó máa bá Portable sọ̀rọ̀ àwọn sẹ́ẹ̀tì ẹ̀ ló yẹ kó máa wà ní péjì ẹ̀ ṣẹ́rí àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn music kan wà tó yẹ pé táwọn èèyàn bá ṣe tí Jésù máa fi dé ẹ lè gbọ́ in another 10 years mọ́ onírú orin tiẹ̀ yìí kò lè jáde in another 10 years bọ̀ ṣẹ́rí tẹ bá rí èèyàn tó ń sọrú nǹkan tó ń sọ yẹn ẹ mọ̀ pé kò sí ọpọlọ lórí ẹ̀ ọpọlọ oògùn tó ń mu nǹkan tó ń ṣe kò jẹ́ kó mọ̀ ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wá pé èèyàn wá ní àwọn kan wá ní illiterate ṣẹ́rí wá ní disease ni kò ń ṣe gbogbo ẹni tó kàwé ló gbọ́n mo máa sọ kíní yẹn tá a bá sọ̀rọ̀ nígbà mi máa rẹ́ lómi á ní pé illiterate lọ́mọ Aare Almoruf yẹn mo máa wò pé ṣó o kàwé tó mi torí tó bá gbé tá a bá lọ léèwé ń sìn
nǹkan tó bá kó ẹ ní school ló máa mọ̀ ìyẹn ò ní kó gbọ́n wọ́n kó ẹ ní school ni o tún wá lọ school bóyá mi ò lè lọ mi lè parí due to some circumstances kò indicate pé o ní knowledge jù mí lọ mo fẹ́ káwọn èèyàn máa mú ọ̀rọ̀ yẹn ẹ má gbọ́ o mo ń mú ọ̀rọ̀ yẹn wọnú ara wọn ni ẹ má gbọ́ lọ o torí kí wá parí ẹ̀. The title is not your title. Àwa lọmọ ṣàkóṣàkó. Wọ́n á nìyẹn. Tú òjú pé kúrọ́ọ̀sì wà nù orin. Bridge wà nù orin. Hook wà nù orin. Verse wà nù orin. Jọ ní just bridge. I only use èmi lọkùnrin mẹ́ta in that bridge. Then I don't use your beat. I'm in pain. Clayton fi ní kọ́ lọ yẹ orin mi tí mò ń dúró dòwó ẹ̀. Ẹ wá ní kọ́ they should take it down. Ta ni distributor yín? Okay. Now my distributor now they ṣe rí tó bá pé bọ̀bọ̀ yìí mọ nǹkan tó ń pè ní impersonation of music ni tí Òṣùpá ra jẹ́ kán yọ yẹn wàláhì tí Saheed Òṣùpá bá sùn bọ̀ yìí gbogbo nǹkan tó ní music industry ló máa fi ṣẹjọ́ torí kò mọ̀ yí pé tó bá di stage kan tó bá àwọn ètò jùlọ wọn kò fẹ́ bá tiẹ̀ jẹ́ ni tí Saheed bá tó bá really fẹ́ bá ọ̀bọ̀ yìí pò wàláhì wọ́n máa bá ǹdẹ̀ pé kò ní kọrin mọ́ torí kò mọ nǹkan tó ń pè àwa promoter ni mí mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà táwa kéré tá a ṣì wà ní 20 tá a tẹ̀ tí ìwọ 20 láti ń promote orin ládẹ̀ fi ní experience ẹ ṣe máa rí pé most time tí bá máa ń sọ̀rọ̀ mo máa dá sọ̀rọ̀ olórin ẹ tó bá fọpọlọ gbọ́ ọ̀rọ̀ mi ẹ mọ̀ pé I know what I'm talking about ẹ má gbọ́dọ̀ o. me now say una don take that song down mo á lọ wo orí Spotify mi I check it myself mi ò rí orin ṣé ń bẹ́ ni àbí kọ́ bẹ́ẹ̀ yín tẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ o. A gbọ́dọ̀ máa ṣoríire lára yín o so ìjàpá lẹ gbé síkùn kò kí ń ṣorin ó kàn rò pé ikùn aláyé ẹ bá ń sinmi iṣẹ́ ilé ayé yìí àwọn èèyàn fẹ́ kéèyàn. ṣẹ́rí bọ̀bọ̀ yìí ní highest insult ní ọlọ́run tó di kọ́ wàláhì ńjọ́ tí àwọn olórin ti ń kọrin rí wọ́n máa fi àṣà àti ẹ̀wà èdè náà máa fi kọrin fún èèyàn yẹn kó fi set brain ẹ̀ tí èèyàn yẹn bá dẹ̀ gbọ́ orin yẹn I'm a number we. This guy just go direct. And mo rí Ìjẹ̀bú tí wọ́n sọ pé Ìjẹ̀bú má bínú o ṣe mistake o pé kó lọ bẹ̀bẹ̀ ní ìjọ́ kejì. Wallahi tallahi ẹni pé online mo ti sọ tí Saheed bá tó bá allow bọ̀ ó lè dáríjì o bọ̀ tí Saheed bá allow fúù yìí nínú ilé ẹ̀ Wallahi kò síjọ́ tí Portable lè tún sọ̀rọ̀ tó bá tún bu mi ní dá sí mọ́. Saheed ò rán mi ṣe eléyìí o but as a fans tó tún wá jẹ́ brother mi tá a dẹ̀ súnmọ́ra ọ̀pọ̀lọpọ̀ ti text message mo dẹ̀ ti báyàn kọjá láàárọ̀ yìí gan tó ní ààrẹ ẹ̀yin là ń dóde kẹ́ wá sọ̀rọ̀ tó bá yá ẹ máa bó lórí burúkú yẹn bẹ̀rẹ̀ ẹ máa ṣe kíní kan àmọ́ nínú mi ò ní time púpọ̀ àkùdà mi ìbá jẹ́ kí kíní ìbọ̀ tó bó ṣe ń gbóná yóò da ṣe rí ẹ mọ̀ pé each time tèmi bá ń sọ̀rọ̀ tó bá ní èèyàn lọ́ọ̀bù yàn ẹ má jẹ́ pa fún yín mo lọ́ọ̀fù bọ̀bọ̀ yìí mo máa fi ọ̀rọ̀ làǹdẹ̀ wọnú ọ̀rọ̀ yìí o máa fi ọ̀rọ̀ làǹdẹ̀ wọnú ọ̀rọ̀ yìí bọ̀tẹ́ jẹ́ kọ́kọ́ dá wèrè yìí lónà torí bọ̀bọ̀ yìí Ọlọ́run ní ṣe ń wèrè òtòrè mi náà bímọ but tí wọn bá rí ẹni káàmù bọ̀bọ̀ yìí ìwé tí bọ̀bọ̀ yìí ṣe ó kàn máa bàrà wọ ẹ̀jẹ̀ ni èmi ò bá bẹ̀bẹ̀ mi ò lè bá Portable bẹ̀bẹ̀ kankan mọ́ láyé ìjọ tó ti sọ̀rọ̀ tó ti bú odidi Ọ̀yọ́ tó bú gbogbo the whole Ìbàdàn tó jẹ́ pé olówó kékeré kan bá ẹ má jẹ́ ń sọ̀rọ̀ bóyá bá sọ̀rọ̀ torí ọ̀rọ̀ yẹn àtàbà wọn ní Abẹ́òkúta gan awọnú Ṣàngó níbi tó wà èmi náà dẹ̀ nílé lọ́nà ọ̀bẹ yẹn ṣé ní gbogbo àwọn nǹkan báyìí èèyàn gbọ́dọ̀ máa fi ọpọlọ ṣe ẹ má gbọ́ o. So you dey see say success don dey enter your way dem go wan block your way but dem no fit block my way. ṣé this song ijó ṣàkúṣàkù ìdí àmọ́ 10 songs tí mo fi yáwó ní last 2 years. orin ẹ tí wàá wà ní orin tí mo fi yáwó ẹ̀hàn káà tó máa ń forin yáwó dey play ìdókòó síbẹ̀. àwa ń fi orin tá a kọ a máa fi ń yáwó òun ni mo ṣe ń kọrin lójoojúmọ́. ṣé ń gbọ́. so náà ní ìta ló fẹ́ sọ padà inside 10 songs tí mo fi yáwó. nínú orin olórin. you say make dem take 1 song down. kò ṣe ní kó mú wálẹ̀ ṣé wọ́n ló ní ni. ta ló fẹ́ sọ gbèsè yẹn. ṣé bàbá ẹ ló bá kó brain papọ̀ ni. ọ̀rọ̀ wo ló fẹ́ kó sọ ìjọ. music Spotify ẹ bá a dá sí ṣé ń gbọ́ kó bá dá sí ṣé ní ẹ jẹ́ sọ ọkọ fún yín. don't worry. I don't use your beat. Oh no beat here, but lyric mẹ́rin tó yọ nínú orin ẹ̀ ò mọ bóyá tó ni. Àgbà tó bàgbà ó máa dàgbà yà. Ṣé ń gbọ́? Àgbàlagbà tó ń ṣe lágbàlagbà
tí wọn fẹ́ kí ọmọ inú wọn kọ́ jẹ́ wá ń fẹ́ yí kwánú. ṣé ń gbọ́. àgbàlagbà tó lágbàlagbà tí ó fẹ́ fọmọ inú ẹ̀ jẹun. tí ò bá sí pé mi ò fẹ́ bú àwọn tó ní kó lọ bẹ̀bẹ̀ yẹn ni. ẹ ní fẹ́ yí kwánú. ṣé ń gbọ́. ta ló ní kẹyọ mo máa pe lọ́yà gbọ́n máa lọ máa pàdé kóòtù o. tí ò bá sí pé ìkà ò dáa ni wàláhì tí bá pe Saheed Ọba Orin á ṣe nǹkan tí bá ní kó ṣe but nítorí pàwa náà bímọ adẹ̀fẹ́ kọ́mọ wá kọ́wọ́ tiwọn náà lọ sókè ní gbàdúrà kọ́mọ ọlọ́mọ lọ́lẹ̀ ẹ máa gbọ́ o kó tó di pé mo á sọ̀rọ̀ làǹdẹ̀. Why did you remove my song? I only use bridge 4 line inside 100 bars in your bars. Mẹ́rin 4 bars. Mẹ́rin yẹn lásán lè lómi fi ṣe rẹ́kọ̀dù. Èmi ni mo write. Nígbà kan tí rẹ́kọ̀dù wà ní 17 minutes 13 minutes. Ẹjọ́ lọ èmi lọkùnrin mẹ́ta yẹn mo kàn rọra yọ ni nínú pátá yẹn ṣe ẹ̀gbẹ́ káwọn ọmọ kéékèèké kan máa fi ń ṣe motivation ni kan fi ń gòkè. Bàbá yìí is not kì í ṣe pé bàbá yìí ready láti. Ṣẹ́rí ẹ jẹ́ kí Saheed sáré sọ òkú.